ààrẹ ilẹ̀ Honduras Juan Orlando Hernandez ó ní wọ́n ti fún lómìnira kúrò nínú ọgbà àtúnṣe ilẹ̀ Amẹ́ríkà lẹ́yìn ìgbà tí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ti dáríjì lórí ẹ̀sùn tí wọ́n fi kàn pọ̀ lọ́wọ́ nínú oògùn olóró. Hernandez ó ní ló ti kúrò nínú ọgbà àtúnṣe tó wà ní West Virginia ní ilẹ̀ Amẹ́ríkà. Hernandez ó ní wọ́n ló jẹ̀bi 24 wípé ó lọ́wọ́ nínú láti gbé oògùn olóró wọ ilẹ̀ Amẹ́ríkà àti wípé ó ní ìbọn lọ́wọ́, wọ́n sì rán lẹ́wọ̀n ọdún 5-50. ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Trump ti ṣàlàyé tó kọjá wípé bí wọ́n ṣe rán Hernandez lẹ́wọ̀n òun ló wáyé látọwọ́ ìṣàkóso ààrẹ Biden tó yẹ kó mọ̀ọ́mọ̀ ṣe ni. Hernandez ó ní jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú National Party nílẹ̀ Honduras, ó ti gbà kan jẹ́ ààrẹ ilẹ̀ ọ̀hún rí. Síbẹ̀ láti ilé òkèrè, àjọ ìṣọ̀kan àgbáyé ti kàmínú látàrí bí ọ̀gọ̀rọ̀ àwọn aráàlú ṣe ń sá kúrò ní agbègbè àríwá ilẹ̀ Mozambique. Ó ṣàlàyé wípé àwọn èèyàn tí wọ́n tó 1,300 òní wọ́n ti sá kúrò nílé wọn ní àárín oṣù díẹ̀. Àwọn àgbésùmọ̀mí òní wọ́n ti ń jà ní ẹkùn Cabo Delgado ní ilẹ̀ ọ̀hún, táwọn èèyàn tí wọ́n lé díẹ̀ 6 ti dágbére fáyé èèyàn fún lédè látọwọ́ àjọ kan ní àgbáyé. Ẹ̀ka àjọ ìṣọ̀kan àgbáyé tó rí sí ọ̀rọ̀ àwọn ogun ilé ti ṣàlàyé wípé láàrin ọ̀sẹ̀ méjì àwọn èèyàn tí wọ́n tó 1,100 kan wọ́n lè sá kúrò ní ilé wọn. Ní abala ìròyìn ọ̀rọ̀ okòwò, àjọ ìjọba lẹ́yẹ tó mójútó ẹ̀ka iná mọ̀nàmọ́ná NEC ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn mítà iná tó tó 1,700 òní ó wà nílẹ̀ láti pín ní tìbútòrò ilẹ̀ yìí. Ìgbákejì alága àjọ NEC ọ̀mọ̀wé Musiliu Oseni fún òun lédè nígbà tó ń sọ̀rọ̀ lónìí níbi ètò kan tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin rẹ̀ tó wáyé pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn ní ẹ̀ka iná mọ̀nàmọ́ná nílùú Àbújá. Ó tẹ̀síwájú wípé ní báyìí àwọn iléeṣẹ́ mọ̀nàmọ́ná kan rí pé wọ́n ṣèpolongo fáwọn èèyàn rẹ̀ kan bẹ̀rẹ̀ láti rí i pé wọ́n pín mítà ọ̀hún. Ìjọba ló ti ná ọ̀bítíbitì owó láti pèsè mítà náà. Ó tẹ̀síwájú tó sì ké sí wọn pé pẹ̀lú àtúnṣe wípé àwọn ìpínlẹ̀ tilẹ̀ ní ẹ̀ka iléeṣẹ́ mọ̀nàmọ́ná kan ṣe papọ̀ pẹ̀lú àwọn ẹ̀ka iléeṣẹ́ mọ̀nàmọ́ná pàápàá jùlọ àwọn disco fún ìgbáyégbádùn àwọn ọmọ ilẹ̀ yìí. Ní abala ìròyìn àwọn amúlùdùn, gbajúgbajà òṣèré tíátà ọmọ ilẹ̀ yìí Nkechi Blessing ti fìdí ẹ̀ múlẹ̀ pápẹ́ òfin. Wọ́n ti gbé obìnrin kan tí ó ya àwòrán rẹ̀ níbi tí ó ti ń gbẹ̀rìn. ọ̀rẹ́ ìrántí wípé fún àrògbé nìyá níbi tí Blessing ti ń gbẹ̀rìn tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń bu ẹnu àtẹ́lu bí ààrẹ ṣe rí. Nígbà tó ń fèsì, Blessing tẹnumọ́ wípé ìgbésẹ̀ ọ̀hún ló gba omijé lójú òun. Nígbà tó ń fìdí ẹ̀ múlẹ̀, Nkechi tẹnumọ́ wípé ní báyìí arábìnrin ọ̀hún páńpẹ́ òfin ọ̀nà fi gbé tó di pé ó mọ̀ọ́mọ̀ gbígbésẹ̀ láti rí pé ó tàbùkù òun. Lábala ìròyìn eré ìdárayá, pápá ìṣeré ńlá tó wà ní ìlú Cairo nílẹ̀ Egypt òní yóò gbàlejò ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ tí ó wáyé láàrin ikọ̀ àgbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ tilẹ̀ Egypt Pharaoh àti ikọ̀ àgbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ ilẹ̀ Super Eagles. Ìdíje ọ̀hún ló wà lára ìgbésẹ̀ láti gbáradì fún ìdíje AFCON tí ó wáyé ní ilẹ̀ Morocco. Ìdíje ọ̀hún yóò wáyé ní ọjọ́ àìkú ọjọ́ 14 oṣù kejìlá. Olùkọ́ni fún ikọ̀ àgbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ ilẹ̀ Egypt Usain Hassan ṣíṣọ́ lójú àwọn àgbábọ́ọ̀lù 28 tí yóò lò fún ìdíje AFCON tí yóò wáyé. Ilẹ̀ Egypt ó ní ó ń gbáradì fún ìdíje ọ̀hún tí ó wáyé nílẹ̀ Morocco bákan náà. Ìgbìmọ̀ tó ń darí líìgì ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ NNL ti kéde àtúnṣe àti àyípadà sí àwọn ọjọ́ tí àwọn ìdíje kan yóò wáyé. Wọ́n jẹ́ fún òun lédè ìdíje tí ó wáyé láàrin ikọ̀ àgbábọ́ọ̀lù ABS FC àti Lobby Star pẹ̀lú ìdíje tí ó wáyé láàrin àgbábọ́ọ̀lù Stormer FC àti Ọ̀ṣun United. Ní báyìí ìdíje ọ̀hún tó yẹ kó wáyé ní ọjọ́ àìkú ọjọ́ keje oṣù kejìlá yóò wáyé báyìí ní ọjọ́ kẹfà oṣù kejìlá ọdún táwa yìí tí ń ṣe ọjọ́ àbámẹ́ta. Ìdíje tí ó wáyé láàrin ikọ̀ àgbábọ́ọ̀lù ABS FC òní yóò wáyé ní gbọ̀ngàn Rashidi Yekini pápá ìṣeré George Ini nílùú Ìlọrin. Ìdíje tí ó wáyé láàrin ikọ̀ Stormer FC àti Ọ̀ṣun United ni yóò wáyé ní pápá ìṣeré MKO Abiola tó wà ní ìlú Abẹ́òkúta. Lẹ́ẹ̀kan sí àwọn kókó náà rèé.
a ti kà fún yín pé ààrẹ Tinubu ti ṣe ìfilọ́lẹ̀ àlèmáṣọ̀ láti ṣe ìrántí àwọn ọmọ ológun tó sì lójú ogun fún ti ọdún tó ń bọ̀. Tinubu ti forúkọ Musa ṣọwọ́ síwájú iléègbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí kan buwọ́lù fún ipò mínísítà. A kà fún yín ní ìpínlẹ̀ Ọ̀ṣun pé Adébáyọ̀ Adédàmọ́lá ti borí gẹ́gẹ́ bí ọmọye ẹgbẹ́ òṣèlú PDP fún ètò ìdìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní ilé òkèrè àti kàṣẹ́tì gbọ̀yìn pé ààrẹ Donald Trump ti dáríjì ààrẹ tẹ́lẹ̀ rí nílẹ̀ Honduras Hernandez tí wọ́n ní ó jẹ̀bi ẹ̀sùn lílọ́wọ́ ní gbígbé oògùn olóró wọlé Amẹ́ríkà. Lákòótán a kà fún yín pé pápá àṣeyọrí ńlá tó wà nílùú Cairo nílẹ̀ Egypt òní yóò gbàlejò ìdíje ọlọ́rẹ̀ sọ́yẹ̀ tó wáyé láàrin ikọ̀ Super Eagles ilẹ̀ yìí àti irọ́ wọn láti ilẹ̀ Egypt. 2013 ó ní àdarí tẹ́lẹ̀ rí ní ilẹ̀ South Africa Nelson Mandela tó jà fitafita láti dẹ́kun ìṣèjọba dídẹ́yẹ sí ní dágbére fáyé ní ẹni ọdún márùndínlọ́gọ́rùn-ún. ẹ lè pè sórí nọ́mbà yìí 091675226 fún òyìn tó bá lọ ní agbègbè yín Abíọ́dún Akínwùmí ní olóòtú ìròyìn Táíwò Adéyẹmí ló tu tó ká sí etí ìgbọ̀nyìn ọ̀kọ̀ọ̀kan ní àjísáyé ó dàárọ̀. wá ẹ wá sẹ́ ẹ́ amọ̀kú ti wùwà ìbàjẹ́ amọ̀kú ti jí owó ìlú ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látújọ ń ṣe ẹ wo jẹ́ ká bò láṣìírí jẹ́ ká gbójú ń bẹ̀ àṣírí ẹ̀ kò gbọ́dọ̀ tú lójú ewé. ẹ dúró ẹ jẹ́ àrònú jinlẹ̀ o ṣé ẹ mọ̀ pé èrè ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kò mọ aráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojúṣàájú ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa tó o bá rí nǹkan tí ò bójú mu fi tó àwọn aláṣẹ